ẹ̀yin tẹ́ ń bá wa lọ lórí ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́. Mo rí fídíò kan, àwọn tí mo fi fídíò náà hàn wọ́n ló ti pẹ́ ṣùgbọ́n mi ò bá pàdé rí. Fídíò yìí kí n tó sọ ọ̀rọ̀ kan lórí ẹ̀, kí n tó sọ kẹ́lẹ́ gbólóhùn kan lórí ẹ̀, mo fẹ́ kẹ́ kọ́kọ́ wo fídíò yẹn náà, ń wà fẹ́ kẹ́ farabalẹ̀ padà gbọ́ ọ̀rọ̀ mi lórí ẹ̀. Fídíò náà rèé. Ọláoyè ò fi Ghandi jẹ. Òun ló fẹ́ fi ọmọ Ọláoyè fọwọ́ sí àtẹ Ghandi o. Ọ̀fẹ́ Ghandi. Ìjọba wa His Excellency Governor Ṣèyí Mákindé, a mọ̀ yí pé ọ̀jọ̀gbọ́n tí orí rẹ̀ pé gbà níyìn. Ẹ bá wa gbìyànjú ibi tí ẹ ní sùúrù fún wa dé ó kù díẹ̀ káàtó. Ẹ̀yin lẹ ní kí ká ní sùúrù kí ẹjọ́ wo fi parí ní court. Ọ̀rọ̀ wà nílé ẹjọ́, at least ẹ tiẹ̀ ṣì máa dúró de outcome àwọn litigations tá a file nílé ẹjọ́. So contempt of court pátápátá gba institution ni governor. Gbèsè tẹ́ gbé fún wa yìí kò tẹ́ wa lọ́rùn. Àfọlábí Ghandi tó ń pera rẹ̀ ọlọ́mọ Ọláoyè ẹnìkan kò mọ̀ nínú ìdílé wa. Gbogbo ìdílé mẹ́wẹ̀ẹ̀wá pátá kò sẹ́ni tó mọ̀ Ghandi, òun ní ń pera rẹ̀ lọ́mọ ìdílé Ọláoyè. Bàbá rẹ̀ gan ti du oyè rí tí ò rí jẹ torí wọ́n béèrè lọ bàbá rẹ̀ wípé bàbá tó bí bàbá rẹ̀ níbo ni ká àwọn wọn ò rí yanjú. Ghandi náà nígbà tó dé abéèrè pé mo lé yín ó nílé kan lẹ́gbẹ̀ẹ́ odò ọlọ́kọ́ ni kọ̀mọ́kọ́lé. Wọ́n wá gbé lù. So àjọ àmọ́ rí rárá. Mo lérò pé gbogbo wa náà láti jọ wo fídíò yìí, ó ṣe ti kẹ́yìn ó ti wò rí àbẹ́yìn tẹ́ ẹ bá tún ti wò rí náà. Ẹ rí i pé táwọn ẹbí Ayélára tí ń bá ìmáàmù fa àwọn kan nínú ẹbí Ayélára tí ń bá bàbá ìmáàmù fa ni pé ìran kì í sọmọ ilé wa, tá bàbá rẹ̀ ta ní gbàtà àlàwo ní ń bá wọn fà. Tẹ́ bá wo fídíò dáadáa, ẹ rí i pé kò fẹ́ẹ̀ sí yàtọ̀ nínú táwọn ẹni ìbá ẹni tí wọ́n bá fà àti bàbá ìmáàmù fà, kò fẹ́ẹ̀ sí yàtọ̀ ńbẹ̀. Kódà tí ń tó wà nínú fídíò tó fẹ́ẹ̀ burú ju ti ọ̀dọ̀ bàbá ìmáàmù lọ. Kò fẹ́ẹ̀ burú jù lọ torí ń tá a gbọ́ ni pé wọ́n lẹ́ni yìí wọ́n ní wọn mọ̀ wọ́n lé, mo è wálé, mo è ṣe gbá, mo è ṣàwo. Ẹ sì wo báwọn tó wà ń bẹ̀ náà ṣe ń búra. Ẹ wo oríṣi ọ̀rọ̀ tí wọ́n sọ. Ẹ wá wo ohun tó ṣẹlẹ̀, wọ́n lọ ilé ẹjọ́ àbí wọn ò lọ. Kí wá ló dé tẹ́yìn táwọn kan wá takú pé ìmáàmù ò lè lọ ilé ẹjọ́ lórí ọ̀rọ̀ pé kí ọmọ ilé wa ni kì í sọmọ ilé wa. Kí ló dé? Kí ni ọ̀bọ ṣe sórí tí náà kí ò ṣe? Ǹjẹ́ mi kàn fẹ́ ká wo nu o? Mo tún wá fàsìkò rọ gbẹ̀yìn tẹ́ wá ń di ọ̀rọ̀ yìí. Ẹ bẹ̀rù àtúnbọ̀tán o. Gbogbo ẹni tó bá ti lọ́mọ ọlọ́mọ ò ní sinmi. Kì í ṣe pé àkọ́kọ́ ní pòun gangan fúnra rẹ̀, òun náà ò ní nísinmi, yóò fòrò. Ọmọ rẹ̀ náà wà ní nísinmi torí pé kí ni ọmọ ọlọ́mọ ló náà kò fẹ́ kọ́ ọmọ ọlọ́mọ náà ò sinmi. Ní tó bá ti ṣe tó ọmọ ọlọ́mọ ọmọ tiẹ̀ náà gbà ni. Bó ṣe jẹ́ nu, mo fọlọ́run búra ọmọ rẹ̀ ó gbà ni. Kí n tó wá máa lọ, ìwọ tó wá mẹ́sẹ̀gì mi tó fọ̀rọ̀ ránṣẹ́ sí mi ní WhatsApp tó ń ṣépè. Ìyẹn ní ṣépè padà fún ọ torí Islam ò fààyè ẹ̀ lẹ̀. Ànábì wa alápọ̀nlé nínú ẹ̀kọ́ tó kọ́ wa ni pé tẹ́nìkan bá ṣépè fún yín gẹ́gẹ́ bó ṣe kọ́ sàábé kan, má ṣẹ́ẹ̀tì ẹ̀ padà, àwọn màláíkà mọ̀ bọ́ ṣe kí ni wọ́n mọ̀ bọ́ ṣépè fún. Èmi ò ní ṣépè fún ọ o. Àyàfi tó bá jẹ́ pé lórí irọ́ la wà lókù. Tí ì bá so irọ́, bá sì máa tẹ̀síwájú lórí ẹ̀nì. Kí lọ̀bọ ṣe sórí tí náà kí ò ṣe o. Ẹ̀yin tẹ́ ní bàbá ìmáàmù lọ kóòtù lórí ọ̀rọ̀ tẹ́ lọ́ máa lélẹ̀ Ayélára ní. Ẹ dákun ẹni táwọn ilé ń pa olé lórí. Ẹ sáré pé tọmọdé tàgbà lọ́wọ́ àmì ẹ̀ tí wọ́n pọ̀. Nígbà náà gẹ́gẹ́ bí fọ́nrán yìí ṣe gbé wá, kí lè rí sọ sí eléyìí o. Gbogbo ẹ̀yin òbílẹ̀jẹ̀ yẹn aríjẹ́ ń di ìbàjẹ́ kò jù báyìí lọ.